odò ní àwẹ̀ dànù ìwẹ̀ bí dànù ìgbẹ́ ògo lọ́wọ́ ẹni tí ń lògo ẹni ká fi lè rí ògo wa gbà padà. ó ń ṣiṣẹ́ wáṣírí bíbò ó ń ṣiṣẹ́ fún ìfẹ́ ó ń ṣiṣẹ́ fún àánú ó ń ṣiṣẹ́ fún open ways kọ́nà lè ṣí kọ́nà lè là. oúnjẹ ojú oyin ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n fi ń da ọ̀pọ̀lọpọ̀ yẹn láàmú èèyàn díẹ̀ sì ló dáa kọjá láì ní jẹ ìfúnbẹ́ lómi ò bá tún jẹ wọn a tún máa fún ẹlòmíì jẹ tipátipá lójú oorun fúnra wọn. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ewé ìjìnrìn sọrí ọ̀rẹ́ mi tá a bá ti rí ewé yìí ká lọ lè wá ẹyin adìẹ tá ń pè ní ẹyin adìẹ òróró. ẹyin adìẹ òróró kó má jẹ́ òbu ẹyin o. mẹ́ta. tẹ́ ẹ bá ti wá mẹ́ta ẹ lọ wá oyin gidi. kí ni mo pè é. oyin gidi. oyin gidi. kó má jẹ́ oyin ṣúgà kó má jẹ́ oyin ìrèké torí oyin ti pọ̀ lóríṣiríṣi nísìn. oyin pọ̀ o. wá oyin tó jẹ́ òríjínà tó jẹ́ oyin gidi. ọmọ ìyá mi mú ẹyin mẹ́tẹ̀ẹ̀ta yìí kó wá gbé ibi ike kan tó bá jẹ́ white má lòkè mí ike funfun ọlọ́mọrí ìní kó o lò tọ́wọ́ bá ti ṣe náà tọ́wọ́ fẹ́ wẹ̀wẹ̀ yìí ìwé odò ní o olótú mi wọ́n lẹ́wẹ̀ odò ní àwẹ̀ dànù ìwẹ̀ bí dànù ìgbẹ́ ògo lọ́wọ́ ẹni tí ń lògo ẹni ká fi lè rí ògo wa gbà padà wà lẹ́yìn ìwẹ̀ ò ní lò àṣẹ ọlọ́run bẹ lára rẹ̀ ọlọ́run ló fàṣẹ rẹ̀ síbẹ̀ kì í ṣe wéyìí ní dà ọlọ́run ló mú àṣẹ rẹ̀ ló fi sí lára tọ́ bá wá lò tí ò bá rí bẹ́ẹ̀ afá olótú mi ojú tó lé ayé ara rẹ̀ ìrìn àjò rẹ̀ kùnú. a rí mú ẹyin yẹn lọ́ra fọ́ bígbà tóbìnrin bá fẹ́ fọ́ ẹyin tá fẹ́ pò tá fẹ́ dín ọ wàá fọ́ mẹ́tẹ̀ẹ̀ta fọ́ sínú ké funfun yìí wàá fọ́ ẹyin mẹ́ta yìí fọ́ sínú rẹ̀ kó èpo rẹ̀ sílẹ̀ lẹ̀ tọ́ bá ti wá kó èpo rẹ̀ sílẹ̀ lẹ̀ lọ wá ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì ọ̀gẹ̀dẹ̀ àbáláyé òní máa ń ṣe kúlúbú tí dèrè máa ń ṣe gbúngbúngbúngbúngbùn kì í ṣe èyí tí máa tẹ́ni tí máa dùn yìndínyìndín àwọn kan bẹ tí máa ṣe tẹ́ni tó rọ́gẹ̀dẹ̀ pọ̀ o pátátà ń bẹ ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ń bẹ ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmí ń bẹ sọ arọ́ mímí náà ń pè lọ́gẹ̀dẹ̀ wẹ́wẹ́ òun náà ń pè ní ọ̀gẹ̀dẹ̀ àbáláyé sọ arọ́ ọ̀gẹ̀dẹ̀ àbáláyé ń lọlé wá mẹ́ta tó o bá fẹ́ rà ó lè jásí pé mẹ́ta kọ́ ni ó wà níbi tó ti fẹ́ rà ó lè jẹ́ mẹ́fà ó lè jẹ́ méje wọ́n wá já mẹ́ta nínú ẹ̀ bó tó o bá ti bó sínú ẹyin yẹn ó di mélòó ó di méjì kọ́ wá oyin gidi tó jẹ́ oyin òríjínà bú sí wá fi ọwọ́ rẹ̀ kó fi fọ́ papọ̀ láti lé fọ́ papọ̀ kí gbogbo ẹ darapọ̀ àtọyin àti ìgbín àtẹyin kí gbogbo ẹ papọ̀ wá gbé lọ sódò tọ́wọ́ bá ti wá lọ sódò ọmọ ìyá mi mú ewé yìí lọ́wọ́ bí mo ṣe bú bí mo ṣe jà so ti rí o ewé jìnrìn ni wọ́n ń pè é ó lọ́ọ́ fi ṣe kàìnkàìn wá bọ́ síbi odò kọ́ bọ́ sáàrin odò kọjú síbi tódò bá kọjú sí ọlọ́run ló ṣẹ̀dá odò ló mọ bó ti ṣe ṣe so ti yé kò sí òyìnbó tó dá odò kò sí èèyàn kan tó dá odò ọlọ́run ni ara àwọn nǹkan ẹ̀dá ọlọ́run tó ní tó fi ń ṣe wá lóore ni bàbá wá kọjú síbi tí ń sàn bọ̀ kọ̀yìn síbi tí ń sàn lọ kọ̀ wá dó sáàrin omi yẹn ọmọ ìyá mi sáà ti mú kinní yìí tó bá ti wá dé ti odò yẹn ọ wàá sọ kinní di kírímù ọ wàá búrẹ́ra gbogbo ara rẹ gbádùn mi tó lótú. ní gbogbo tó ti fọ́ àtọyìn àtọ̀gẹ̀dẹ̀ àtẹyin. fi kunra bígbà tí yẹn bá fi ọ̀dà kunra kọ́ jẹ́ kó tán bígbà tí ṣe ń dà á lẹ̀lẹ̀ èyí tó bá ti dà á lẹ̀lẹ̀ nígbà tó fi kunra yẹn mọ́ wulẹ̀ débẹ̀ mọ́. àbá olótú mi fi kún gbogbo ara gbogbo bí tó bá já sí pé ó fẹ́ mú yàn lọ́wọ́ ni kó bọ́ fi kún gbogbo ẹ̀yìn kó má jẹ́bì kan ni ò ní sí kò nídìí ọṣẹ. kò nídìí ọṣẹ. kìrì nídìí ọṣẹ mú ewé yìí kọ tí bọ omi kọ mú ike tó o bá mú lọ́wọ́ láti fi bomi sára bẹ̀rẹ̀ látòrí yóò máa hó fúnra rẹ̀ yóò máa hó fúnra rẹ̀ ọlọ́bí mùjísà ọlọ́run lọ́dẹ̀ wò kábíyèsí ọlọ́run bí ara rẹ̀ ó ṣe mọ́gàn kò lè yí ọ máa wá bẹ lọ́n máa ṣàdúà nínú tó bá mọ̀ ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́ẹ̀ ni mo gbá mogo síwájú ológo tẹ́ ń lo ògo mi ọlọ́run bá mi gba ògo mi lọ́wọ́ wọn ọkùnrin lóbìnrin ní bá ń gbogbo mi lọ́wọ́ wọn ọlọ́run ò ṣàánú mi fi mí lọ́kàn balẹ̀ má pè nǹkan kan ọlọ́run ọmọ ìpè kárí rìnrìn níbi pa àwọn wá sẹ́ kí gbogbo bàtà jẹ tí ń bẹ nínú ayé káwọn ayé má rántí ẹ̀ fún oore ká má rántí ẹ̀ fún dùnnú kí ló dé ṣé mo sùn wọ́n wáyé ni ṣé mo jẹ́rú wáyé ni ọbẹ̀ lọ́run ọmọ wa wí èèyàn máa kàràn sun ọlọ́run tí ń bá ń ṣe nǹkan tí ó dùn mọ́yàn fún yàn wọ́n náà ṣàánú mi ọmọ wa jẹ́ ìjẹ́ tó mú sẹ́ni o pé tó bá ṣe mí bí mo ṣe fẹ́
ń fi ṣàánú àwọn èèyàn ni ní fi dájọ́ àwọn èèyàn ọ̀pọ̀lẹ́ni tó láàánú tó rí nǹkan lónìí àánú kò fi ṣàánú tí ò fi ṣàánú táwọn ẹbí rẹ̀ gan gbádùn ẹ ṣe gan bàbá wípé bí wọ́n ti ṣe nìyẹn kí ní yìí ni wọ́n wà fi ewé ni wọ́n fi ṣe kẹ̀kẹ́ wọ́n wà máa fi fọ ara bí bá ṣe fi fọra yóò máa bomi sára bí bá ṣe ń fọra yóò máa bomi sára yóò jẹ́ kí n tí ń wẹ̀ kó máa bọ́ sínú omi kó máa bomi lọ tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ kó wá fi ara balẹ̀ olótù mi nígbà tí bá ń lọ aṣọ tó bá wọ̀ lọ sódò yẹn kọ́ ni ó wọ̀ darí o ibi tí aṣọ tó bá wọ̀ lọ sódò kọ́ ni ó wọ̀ darí o aṣọ méjì ló mú lọ sínú ẹrù nínú báàgì tí máa ti ń wẹ̀ ta aṣọ tó wọ̀ lódò yóò wá ká kó fi owó tó bá wù ú kó fi sí kó gbé lọ fún àbára tó bá jẹ́ obìnrin kó lọ fóbìnrin tó bá jẹ́ ọkùnrin kó lọ fọkùnrin. aṣọ náà yóò fi ṣe sàárà papọ̀ yóò fi ṣe sàárà ni o kò ní gbedele o tó bá ti gbedele àgbá kò ti wà lára aṣọ mi aṣọ míì tó bá wá bí sínú kinní ni ó wà á wọ̀ tó bá ti wẹ̀wẹ̀ yẹn tán yóò sì jẹ́ kó mi yẹn gbẹ kò sì ní wẹ̀ ní hòhò tó ti yé kò ní wẹ̀ ní hòhò kò sì ní nura tí ó fi wẹ̀ tán tó bá wá wẹ̀ tán kó rọra farabalẹ̀ létí odò yẹ kára rẹ̀ gbẹ kó tó wẹ̀wù ẹ̀wù tó bá mú wọ̀ lọ́hùn ó ní ó wà lọ lè fi ṣe sàárà kò bọ̀rọ̀ gbé délé o nínú májẹ̀mú rẹ̀ ni o ó bọ̀rọ̀ gbé lọ bí tí ó gbé lọ láti fi ṣe sàárà kó tó wọlé rẹ̀ padà olótú mi èèyàn bá ṣe bẹ́ẹ̀ àánú ọlọ́run ọba yóò rí ìdùnnú ọlọ́run yóò rí. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ọlọ́run wá káfúrà pẹlẹbẹ mẹ́ta ẹ wá ewé ìyálóde tàbọn sí ewé bùtùjẹ ẹja yẹn náà ọkùnrin ẹja 9 obìnrin ẹja 7 ewé yìí pẹ̀lú káfúrà yẹn lọ méjèèjì papọ̀ then look for the soap of your choice ọṣẹ tó bá wùn yín ẹ wá fi míìsì papọ̀ ẹ bá míìsì papọ̀ tán ẹ wá ike funfun ẹ kó ọṣẹ yìí sínú ẹ dẹgbẹ́ àbáyé wọn candle ẹ lọ ra white candle pupa funfun candle funfun ẹ kì í sínú ọṣẹ yìí kó wà lórí ẹ̀ mbẹ́ anytime tẹ́ bá ti fẹ́ bu ọṣẹ yìí fi wẹ̀ before kẹ́ ẹ tó bù ẹ tanná sórí candle yìí bó ṣe wà lórí ọṣẹ yẹn tanná sórí ẹ̀ kẹ́ wá bù kẹ́ lọ wẹ̀ títí ẹ máa fi wẹ̀ tán kí náà iṣu wà lórí ẹ̀ bí bá ti wá wẹ̀ tán tẹ́tí lọ́ṣẹ yìí tán tí ẹ bá fẹ́ wẹ̀ ọṣẹ ẹ máa bu ọṣẹ tẹ́ ẹ mọ̀ pé ẹ máa wẹ̀ tán tí kò ní kù nínú kọ̀ọ̀kan tẹ́ fẹ́ fi wẹ̀ ní o tí kò ní kù nínú ẹ̀ iṣẹ́ eléyìí ń ṣe lè lo kọ̀ọ̀kan bí lè lo normal sponge tó bá wọ̀n yìí so ó máa wà nínú ẹ̀ kò ní ẹ má jẹ́ kó tẹ́ bá ti bù sùn tẹ́ fi wẹ̀ ẹ má jẹ́ kó ṣe yẹn tẹ́ bù rárá ọṣẹ tẹ́ fẹ́ wẹ̀ tán lẹ́ẹ̀kan náà ní kẹ́ ẹ bù so tẹ́ bá ti wá wẹ̀ tán ẹ wá lọ pa iná yẹn ó tán kò jù báyìí lọ ó ń ṣiṣẹ́ wáṣírí bíbò ó ń ṣiṣẹ́ fún ìfẹ́ ó ń ṣiṣẹ́ fún àánú ó ń ṣiṣẹ́ fún open ways kọ́nà lè ṣí kọ́nà lè là ó ń ṣiṣẹ́ fún so kò jù báyìí lọ tẹ́ bá ti tán kándù yẹn kó tó di pé ẹ̀bùlẹ̀ máa ti tán tẹ́ bá lè ti bu tẹ́ ti wẹ̀ tán ẹ̀ máa lọ pa ó tán kó wà lórí ẹ̀mí ẹ̀fẹ́ yọ kó tẹ́ dáhùn pé ẹ̀ lè fi sínú òkè ẹ̀ wá láìlọ́ọ̀mù bíi white kan ọṣẹ yẹn kọ́ láìlọ́ọ̀mù white kẹ́ wá kìkìrí yẹn sáárín yẹn kándù yẹn sáárín kó wà ń bẹ̀ ẹ̀fẹ́ yọ kó wà ń bẹ̀ tẹ́ bá tó wá lọ ọṣẹ tán o kándù yẹn dẹ̀ ó possible kó yẹ ti lò ó tán tẹ́ bá ti lò tán then remove the candle and throw it away kò jù báyìí lọ ẹ má wẹ̀ ní Wednesday and Saturday gbogbo ọjọ́ tó kọ ẹ lè wẹ̀ ó dá kéèyàn wẹ̀ láàárọ̀ morning before you go out so ẹ jẹ́ bá ṣe ẹ̀ fídíò ìfẹ́ lómi láti jẹ àǹfààní tó bá ṣe yín lórí thank you yín lábẹ́ comment section ó ṣe kókó o Yorùbá ní kú iṣẹ́ báyìí ló máa ń mórí wò ó ẹ bá mi ṣe thank you lábẹ́ comment section agbọ́ Ọlọ́run á jẹ́ fún akẹ́ẹ̀dẹ̀ sí ẹ̀ sí igba èèyàn káwọn lè jẹ àǹfààní ààrẹ tí wàá ṣe. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ̀bùn tí a bùn ìran Yorùbá lénìí ó ní í ṣe pẹ̀lú preference oúnjẹ ojú oorun yìí torí wípé oúnjẹ ojú oorun ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n fi ń da ọ̀pọ̀lọpọ̀ yẹn láàmú èèyàn díẹ̀ sì ló dá kọjá láì ní jẹ ìfún bẹ́ẹ̀ lómi ò bá tún jẹ wọn a tún máa fún ẹlòmíì jẹ tipátipá lójú oorun fúnra wọn. bàbá kí wàá ní tá a ṣe tá à ní fi jẹ oúnjẹ ojú oorun mọ́. gbogbo ìran Yorùbá tí ń gbọ́ mi wákàtí ọ̀wọ́ yìí ẹ lọ wá ewé kan tí wọ́n ń pè ní ewé ìpín ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ ni èyí tó ti rẹ̀ẹ́lẹ̀ fúnra rẹ̀ kése pẹ́ lọ já o ẹ̀rẹ́lẹ̀ rẹ̀ lẹ́lọ wá tí ó pọ̀ ẹ wàá lọ tí ó kúnná tẹ́ bá lọ tó kúnná tán ẹ wàá lọ wá eruku kán tó ti inú àwọn tó ń ta kán àpò èyí tó bá ti kúnná sálẹ̀ rẹ̀ tó ti lọ síbẹ̀ fúnra rẹ̀ lẹ́kàn ra bó díẹ̀ síbi ewé yẹn lẹ́bù papọ̀ mẹ́wé lẹ́bàá máa tọ́ lálẹ́ máa mú mi kò jù bẹ́ẹ̀ lọ preference oúnjẹ ojú oorun ni tí wọ́n bá fún yàn lóúnjẹ ojú oorun jẹ ara ẹni tó fún yàn jẹ ni ó ti lọ máa ṣiṣẹ́ kò ní ṣe láàrin tán fún jẹun. Òkodoro Yorùbá
tẹlifíṣàn.